àwọn ìròyìn tó lágbára ni mo mú wá fún yín lónìí, nítorí náà gbìyànjú kí ẹ wò ó dé òpin láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Lẹ́yìn tí Iran ti bà gbogbo òsùn ìyẹn rẹ́dà tí Amẹ́ríkà fi sí gbogbo ìlà oòrùn jẹ́ tán, láàárín ọjọ́ mẹ́ta péré òjò ńláńlá rọ̀. Òjò náà rọ̀ débi pé gbogbo àgọ́ omi ìyẹn dam tí ó wà ní ìlú Iran ni ó kún fọ́fọ́ fún omi. Tí Ọlọ́run bá ń ṣe oore fún ẹ̀dá nígbà míì, àwọn ènìyàn rò pé aburú ni, kódà ẹ̀dá tí ó ń ṣe oore fún gan lè rò pé aburú ni. Ẹ wo àti ọdún tí òjò ti rọ̀ tí ọ̀dá omi àti ọ̀gbẹ́ ilẹ̀ ti wà ní ìlú Iran. Ìbéèrè kan ṣoṣo tí gbogbo onítùpalẹ̀ àti àgbáyé ń béèrè nísìnyí wípé àbí ṣé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn òsùn ìyẹn radars tí Amẹ́ríkà tí ó kó sí gbogbo ìlà oòrùn ìyẹn Middle East ní kò jẹ́ kí òjò rọ̀ láti ìgbà yìí wá ni, tó fi wá jẹ́ pé nígbà tí Iran bẹ̀rẹ̀ sí ní bà gbogbo àwọn radars yìí jẹ́ ni òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ ni, àbí eléyìí ó kàn jẹ́ ìkọlù àsìkò lásán èyí tí wọ́n pè ní coincidence, nítorí pé ohun tí ó ń ṣẹlẹ̀ yìí ohun tí ó lágbára ni. Ẹ wò láti bí ọdún mélòó kan sẹ́yìn kò sómi kò sójò, ṣùgbọ́n ní kété tí Iran bẹ̀rẹ̀ sí ní bà àwọn òsùn radars tí Amẹ́ríkà kó sójú ojú sánmọ̀ wọn tó bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ni òjò ti bẹ̀rẹ̀ sí ní rọ̀. Òjò náà ti wá lágbára débi pé gbogbo àgọ́ omi wọn ló ti kún fọ́fọ́ báyìí, tó jẹ́ pé inú wọn bẹ̀rẹ̀ sí ní dùn ní pé àwọn dams àwọn ti kún gan. Ẹ̀yin náà ẹ wo eléyìí, ẹ rí i pé yìnyín gan ń jábọ́ ní ojú ọ̀run sí orí ilẹ̀ àwọn Iran. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe ìṣẹ̀lẹ̀ lásán, àwọn ìṣẹ̀lẹ̀ tó lápẹẹrẹ ni, àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń fi títóbi Ọlọ́run ọba àlekèọlá tó ń fi rinlẹ̀ pé tí Ọlọ́run bá ṣetán láti ṣòrí fún ẹ̀dá wẹ́rẹ́ ni. Lẹ́nu wẹ́rẹ́ yìí, àwọn jagunjagun Iran ti lé àwọn ọmọ ogun orí omi Amẹ́ríkà kúrò ní gbogbo agbègbè ìlà oòrùn ìyẹn Middle East. Wọ́n ti lé wọn kúrò. Eléyìí ṣẹlẹ̀ lẹ́yìn tí Amẹ́ríkà gba ọkọ̀ ojú omi akérò Iran. Iran ò ṣe méní kò ṣe méjì, kò dúró de ẹjẹ́ a máa fi ẹjọ́ wéjọ́ àbí nǹkan. Lẹ́yìn tí ó ti kìlọ̀ fún Amẹ́ríkà pé kí ó fi ọkọ̀ omi akérò òun sílẹ̀ tí Amẹ́ríkà ò fi sílẹ̀, Iran dáhùn padà. Ẹ wo bí wọ́n ṣe dáhùn padà nínú fọ́nrán ìsàlẹ̀ yìí. Àwọn ọmọ ogun Iran ti lé ọmọ ogun orí omi Amẹ́ríkà kàbàkàbà kúrò ní ojú omi tí ó lọ sí ọ̀nà Hormuz. Eléyìí ṣẹlẹ̀ lẹ́yìn tí Amẹ́ríkà ti jí ọkọ̀ akérò ojú omi Iran gbé ní ọ̀nà omi Oman. Lẹ́yìn tí Iran ti fi ẹjọ́ Amẹ́ríkà sùn àgbáyé, Iran dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ padà tí wọ́n sì lé àwọn ọmọ ogun Amẹ́ríkà kúrò ní gbogbo agbègbè ìlà oòrùn ìyẹn Middle East. Eléyìí jẹ́ ohun tí ó yani lẹ́nu púpọ̀, nítorí pé Iran kóná bo àwọn ọmọ ogun Amẹ́ríkà tí wọ́n sì sá àsálà fún ẹ̀mí ara wọn. Ṣé ẹ̀yin náà ti rí i báyìí? Eléyìí jẹ́ ohun tó lágbára o, ṣùgbọ́n òwe ni ó ń pa pé kò sí alágbára tí ó máa lọ títí. Bí o bá lò lágbára tó bẹ̀rẹ̀ sí ní hùwà, kó o rántí Gáà wọ́n ní tí o bá lágbára kó o wà ìbàjẹ́. Tó o bá rántí Gáà, o ní láti sọ àgbéjẹ́ mọ́wọ́ ni o ní láti sọ àgbéjẹ́ mọ́wọ́. Ó yẹ kí Amẹ́ríkà wá so àgbéjẹ́ mọ́wọ́ báyìí, nítorí pé Iran ò gbà. Iran ti lé wọn o, wọ́n ti kúrò ní ojú omi Hormuz. Ibi tí wọ́n wá lọ ta kétí sí báyìí kódà kì í ṣe kékeré, máìlì tó jìnnà, ìrìn àjò tó jìn sí ojú omi Hormuz ni àwọn ọmọ ogun orí omi Amẹ́ríkà padà lọ múlé sí, tí wọ́n lọ tẹ̀dó sí báyìí. Ṣé bí Trump ń pariwo pé kò sí ohun tí ó fẹ́ ṣẹlẹ̀, kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀ ni, eléyìí ti wá bu Trump lọ́wọ́, kò sí bí ó ti fẹ́ gbé e gbà. Ẹnìkankan ò tiẹ̀ lérò pé irú ìṣẹ̀lẹ̀ báyìí lè ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé ṣé apá Iran wa lè ká Amẹ́ríkà ni, ṣé ẹ̀yin náà ti wá rí báyìí pé apá Ọlọ́run kò sí ẹni tí kò ká. Tí Ọlọ́run bá sì ń bẹ lẹ́yìn èèyàn, kò sí bó ti lè kéré tó, yóò mọ ṣẹ́gun ni o. Ṣé mo sọ nípa Nàmúrúdù àti Ànábì Musa nígbà tí Nàmúrúdù ní kí Ọlọ́run ọba kí ó kó àwọn ọmọ ogun ẹ̀ wá, tó rán Musa sí Ọlọ́run pé kó Ọlọ́run ó kó àwọn ọmọ ogun ẹ̀ wá. Kí lọ́lọ́run rán sí Nàmúrúdù? Ẹ̀fọn lásán ni Ọlọ́run fi parun. Ẹ wá wo Iran ni Ọlọ́run ọba àlekèọlá ní ó máa bẹ̀rẹ̀ sí ní máa fi ọwọ́ ìyà bá Amẹ́ríkà. Tí ẹ ò bá gbàgbé, eléyìí dàbí àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ rí nínú ìtàn àwọn Persian. Ẹ má gbàgbé pé Persian
òun ni Iran náà o. À ń bọ̀ wá ṣe ìtúpalẹ̀ lórí bí ọ̀rọ̀ ìgbésí ayé àwọn Persian ti máa ń rí láti lè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Bákan náà ẹ má gbàgbé pé mo sọ pé èrò omi Iran tó ń jó lórí omi onílù tó ń lù fún ń bẹ lábẹ́ omi o, ń bẹ lábẹ́ omi. Tẹ́ bá rí ọmọ kékeré kan tó ń ṣe kántákántá tó ń tàgbàláyà ẹ mọ̀ pé àwọn àgbà kan wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ ni o. Àwọn kan náà wà lẹ́yìn òrò tí òrò fi ń dùn. Àwọn kan náà ń bẹ lẹ́yìn Iran tí Iran fi ń ṣe kíni tó fi ń ta kándákándá sí Amẹ́ríkà báyìí. Ṣé o gbàgbé pé China ó ti kọjá lórí omi níbi tí Amẹ́ríkà sọ pé òun gbégi dínà pé ọkọ̀ kankan ò gbọdọ̀ kọjá. China kọjá níbẹ̀ nígbà tí China fẹ́ kọjá pẹ̀lú ọkọ̀ aképo ẹ̀. Àwọn ọkọ̀ ìjà orí omi wọ́n wá sin ọkọ̀ aképo yìí nígbà tí wọ́n dé ibi tí àwọn ọmọ ogun Amẹ́ríkà tẹ̀dó sí níbi orí omi tó lọ sí Hormuz. Àwọn ọmọ ogun Amẹ́ríkà sọ fún wọn pé ẹ lè kọjá níbí o. Àwọn ọkọ̀ ìjà orí omi China sọ pé ṣé ẹ mọ ọkọ̀ tó fẹ́ kọjá yìí ọkọ̀ ìjà omi China ni tí agbára rẹ̀ sì jẹ́ báyìí ó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bí agbára àwọn ti tó. Ó wá fi ń yí àwọn ọmọ ogun Amẹ́ríkà pé tí ẹ bá tó ẹ gbéná wojú wa, tó bá sì wù yín ẹ kúrò lọ́nà fún wa ká kọjá. Ta ló wá ń jẹ́ ọmọ akó arapa níwájú ọmọ akú yanyan? Báyìí ni àwọn ọmọ ogun Amẹ́ríkà bìlà lọ́nà tí ọkọ̀ epo China àti àwọn ikọ̀ ogun China kọjá tí wọ́n wọlé tí wọ́n sì jáde láì farapa. Ẹ ṣe bí ẹ ti ń bá wa bá ètò yìí bọ̀ o. Ẹ má padà lẹ́yìn wa o nítorí pé ẹ̀yin ni igi lẹ́yìn ọgbà tẹ́ ẹ̀ jẹ́ kí ọgbà wa owó. Ẹ máa bá a nífẹ̀ẹ́ ètò yìí kí ẹ sì máa bá a pín fọ́nrán ká kí àwọn èèyàn lè máa gbọ́ bí ó ṣe ń lọ ní àgbáyé. Àwa láwọn máa wà o, ẹ̀yin náà láwọn sì máa bá. Ire ni fún wa nígbà gbogbo. Ẹnìkankan nù wa ò ní ṣàìsàn, àbúrò ní bẹ́ẹ̀ nìkan ọ̀kan wa.